Ẹ kú déédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Department of State Service (DSS) ti júwe ọ̀nà ìta fún àwọn òṣìṣẹ́ wọn tí wọ́n dín díẹ̀ ní 115 gẹ́gẹ́ bí ètò àtúntò àti àtúnṣe tí ó ń lọ lọ́wọ́ nínú iléeṣẹ́ wọn kí iléeṣẹ́ àwọn bá lè túbọ̀ kójú òṣùwọ̀n. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ yìí tí wọ́n gbé jáde síta ní ọjọ́ Ìṣẹ́gun, ní iléeṣẹ́ yìí ṣàlàyé wípé gbogbo àwọn òṣìṣẹ́ tí àwọn júwe ọ̀nà ilé fún yìí jẹ́ ọ̀nà láti fọ iléeṣẹ́ àwọn mọ́ kúrò nínú ìwà búburú àti ìwà ìbàjẹ́ àti pé lóòrèkóòrè ni àwọn ń ṣe àfọ̀mọ́ gẹ́gẹ́ bí ara ìlàkàkà iṣẹ́ takuntakun tí iléeṣẹ́ àwọn ń ṣe. Wọ́n tún wá ṣàlàyé síwájú wípé kí gbogbo àwọn ará ìlú ṣọ́ra fún àwọn òṣìṣẹ́ tí àwọn gbádànù lẹ́nu iṣẹ́ kí wọ́n má bàa tún máa pe ara wọn ní òṣìṣẹ́ DSS mọ́ fún wa nítorí pé gbogbo ohun ìdánimọ̀ wọn ni àwọn ti gbé sórí ẹ̀rọ ayélujára ti iléeṣẹ́ àwọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Daily Post. Ilé-ẹjọ́ tí ó ga karùn-ún ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó sì tún fìdí kalẹ̀ ní ìlú Ìbàdàn, èyí tí adájọ́ Ládìrun Akíntọ́lá darí rẹ̀, ti pàṣẹ fún ẹgbẹ́ òṣèlú People Democratic Party láti tẹ̀síwájú nípa ṣíṣe ìpàdé àjọ ìgbìmọ̀ alápapọ̀ wọn tí wọ́n ti ṣètò rẹ̀ sí ọjọ́ 15 sí ọjọ́ 16 oṣù kọkànlá ọdún tí a wà nínú rẹ̀ yìí, November 15 and 16 ní ìlú Ìbàdàn. Ilé-ẹjọ́ yìí pàṣẹ lẹ́yìn ẹ̀sùn tí olórí nínú ẹgbẹ́ òṣèlú PDP Ọ̀gbẹ́ni Fọláhàn Málọmọ́ Adélábí gbé wá sílé-ẹjọ́. Adélábí wá fi ìwé ìpéjọ́ rẹ̀ dá wọn lójú pé ẹgbẹ́ yóò tẹ̀lé gbogbo ìlànà, ìgbésẹ̀ àti ètò tí àwọn ti là kalẹ̀ fún ìpàdé àjọ ìgbìmọ̀ náà. Adelé alága àpapọ̀ ti ẹgbẹ́ òṣèlú PDP, Ambassador Umar Uliyo Amagun àti àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ alákòóso àpapọ̀ tí wọ́n ṣiṣẹ́, gómìnà ìpínlẹ̀ Adamawa Retired Honourable Umaru Fintiri àti àwọn ọmọ ẹgbẹ́ tí ó ṣètò lórí ìpàdé ìgbìmọ̀ àpapọ̀ àti àwọn àjọ elétò ìdìbò Independent National Electoral Commission ni wọ́n jẹ́ olùjẹ́jọ́. Adélábí wá béèrè fún ìgbẹ́jọ́ fìdíhẹẹ́ láti so àwọn olùjẹ́jọ́ lọ́wọ́ kọ́ kí wọ́n má bàa tako gbogbo ìlànà, ìgbésẹ̀ àti ètò àwọn fún ìpàdé ìgbìmọ̀ àpapọ̀ èyí tí àwọn ti dájọ́ sí, kí wọ́n sì tún pàṣẹ fún Damagun Fintiri láti tẹ̀lé àṣẹ tí ilé-ẹjọ́ pa lórí gbogbo ètò àwọn náà títí di ọjọ́ tí wọ́n sún ìgbẹ́jọ́ sí, èyí tí adájọ́ náà ti fọwọ́ sí, tí ó sì tún pa á láṣẹ fún àjọ elétò ìdìbò INEC láti farahàn nínú ìpàdé náà kí wọ́n sì máa bójútó àti darí ìpàdé ní ìbámu pẹ̀lú ìlànà òfin wọn. Adájọ́ wá gbóríyìn fún Adélábí bí ó ti tètè jẹ́ kí àwọn agbófinró dá sí ọ̀rọ̀ náà, èyí tí ó ṣe àfihàn nínàtán àti àkíyèsí rẹ̀ lórí rògbòdìyàn tí ó wáyé láàrin ẹgbẹ́ òṣèlú wọn. Ṣùgbọ́n wọ́n ti sún ẹjọ́ náà sí ọjọ́ 10 oṣù kọkànlá ọdún 2025 November 10 fún ìgbẹ́jọ́ ẹ̀sùn náà. Ìwé ìgbẹ́jọ́ yìí ni ọ̀gá àgbà ti ilé-ẹjọ́ tó ga ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyáàfin Èso Ahmed buwọ́lù tí ó sì tún gbé jáde ní Ìbàdàn lábẹ́ èdìdì ilé-ẹjọ́ ní ọjọ́ 3 oṣù kọkànlá ọdún 2025. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe àfihàn ìgboyà rẹ̀ lórí dídúnkòkò-lajà tí ààrẹ orílẹ̀-èdè United States Donald Trump ń dún mọ́ orílẹ̀-èdè Nàìjíríà wípé òun mọ̀ pé dandan ni orílẹ̀-èdè wa yóò borí tá a sì tún di alágbára sí i nítorí pé àwọn kò fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ náà. Mínísítà lórí ọ̀rọ̀ àti ètò lápapọ̀ Mohammed Idris ló ṣe àtẹ̀jáde ìdúró ààrẹ lórí ọ̀rọ̀ yìí ní ọjọ́ Ìṣẹ́gun nígbà tí wọ́n ń ṣe ìpàdé olóòrèkóòrè pẹ̀lú àwọn olórí lórílẹ̀-èdè yìí ní ilé ààrẹ ní ìlú Àbújá. Idris ló sọ pé ààrẹ farabalẹ̀ lórí ọ̀rọ̀ yìí nígbà tí ó ń ṣètò lóríṣiríṣi láti kojú ìpèníjà tí Washington fún orílẹ̀-èdè wa nípa ṣíṣe ètò bí àsọyé mímójútó àti nínàtán láti fi yanjú ọ̀rọ̀ náà kí gbogbo orílẹ̀-èdè àgbáyé lè mọ ohun tí ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ń ṣe. Idris tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ààrẹ ti ṣe ìpàdé pẹ̀lú olórí ẹgbẹ́ Kìrìsìtẹ́nì àti ti Mùsùlùmí láti túbọ̀ di alágbára sí i
kí wọ́n sì tún jẹ́ kí ẹ̀mí ìṣọ̀kan túbọ̀ gbilẹ̀ láàrin wọn ju bí ti àtẹ̀yìnwá lọ, nítorí pé àwọn ẹgbẹ́ méjèèjì ló jẹ́ ògbóǹtarìgì nínú iṣẹ́ àkànṣe orílẹ̀-èdè Nàìjíríà. Ó tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba àpapọ̀ ti pinnu láti yanjú àwọn ọ̀daràn tí wọ́n ń tako ìlọsíwájú tí wọ́n sì tún ń dá kún ìṣòro orílẹ̀-èdè yìí nípa sísọ̀rọ̀ ilẹ̀ wa láìda, èyí tí wọ́n fẹ́ fi pín orílẹ̀-èdè yìí sí yẹ́lẹyẹ̀lẹ nítorí pé àkókò tí a wà yìí jẹ́ ìgbà kíkọ́ ilẹ̀ wa. Àwọn àjọ News Agency of Nigeria (NAN) ni wọ́n ṣe àtẹ̀jáde bí Ààrẹ Donald Trump ṣe ń dúnkòokò lajà mọ́ orílẹ̀-èdè wa wípé àwọn ti ṣetán láti gbé ìgbésẹ̀ lórí bí wọ́n ṣe ń pa àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ní ìpakúpa. Nítorí ìdí èyí, tí ìjọba àpapọ̀ kò bá tètè wá nǹkan ṣe sí ìṣẹ̀lẹ̀ yìí, àwọn yóò bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àwọn nípa yíyọ gbogbo ìrànlọ́wọ́ ohun àtìlẹ́yìn tí àwọn ń ṣe fún orílẹ̀-èdè yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ, nítorí pé kí n lọbẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel Ìròyìn Lérèfé, kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.